mo kí wa o mo ń sẹ́ẹ̀tì kiri lọ́wọ́. ṣé kí n filẹ̀ báyìí ṣó clear báyìí ṣó dúró re báyìí ẹ ṣe yes ẹ bá ti ń gbọ́ mi ẹ bá mi ṣe yes ṣó clear báyìí ṣé ń gbọ́ mi dáadáa ṣé ń rí mi dáadáa ṣé ń rí mi wò bí ìran ojú òní ti wà á tún ti dé lọ́jọ́ èní lọ́jọ́ ìsinmi ṣẹ̀rí gèlè yẹn kò ní dáa fẹ́ni tí ò ní dáa fún àbí sì apá yín gẹ́gẹ́ àbí sì apá yín o a kí gbogbo ọmọ ọkọ Yorùbá káàsán o according to the time báwo ni ọ̀dọ̀ yín lọ́hùn Yẹmí over is washing ẹ ṣe ojú òní ti wà Fẹ́mi ọlá ṣe kí lélẹ̀ ẹ bá bínú in logo go and bring my glass lọ bá mú glass mi wá in logo dẹ gbogbo èyí tá ìwò mi mo kí yín ojú òní tì yá àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ Yorùbá nation now no going back a máa bọ́ lóko ẹrú láṣẹ Èdùmàrè mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá mo ṣe bó Olódùmarè ọba tó mọ mí tó mọ̀ mí tó dá mi mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi ọba tí ò kánjú pa mí kò lè ní kánjú pa mí kò ní kánjú pa gbogbo ẹ̀yin fans mi home and abroad kò ní kánjú pa yín lágbára lọ́wọ́ Ọlọ́run àníró ń gbé sọnù bí ò ṣe bí àní ṣoore ṣe o gbogbo ẹni tá a máa ṣoore fún tó máa dibi mọ́ wa lọ́wọ́ Olódùmarè ò ní connect wa pọ̀ tó bá wá connect wa pọ̀ irú ẹni bẹ́ẹ̀ tó bá fẹ́ fi ṣùtá ṣe wá ògùn apá ògùn lákàáyé ọ̀ṣùmọ̀lẹ̀ á fẹ́ jẹ ẹ̀wẹ̀ ẹni bá fẹ́ dà wá láàmú Olódùmarè àbá wa ni wọ́n lára láṣẹ Èdùmàrè mo kí gbogbo wa mo kí ọmọ Adéyẹmọ ẹkùn ọkọ Fúlàní àlẹ́ ń bọ̀ lẹ́yìn Jagunlabi ńlára wájú ẹkùn tágiri gbére níjà ìmọ́lẹ̀ ilẹ̀ Yorùbá ògùn adúláwọ̀ àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ àṣẹ́gun ojú òní tiwa mo ti dé lọ́jọ́ èní ẹ̀yin ọmọ ọkọ Yorùbá akíwa akúṣẹ́ akúkó lè dá akú bá a ṣe ń sáré pé ká lè bọ́ lóko ẹrú Olódùmarè àdẹ̀jà bọ́ lóko ẹrú báwo la ṣe á fẹ́ bọ́ lóko ẹrú ọwọ́ èmi àti yín ló wà tá bá fẹ́ bọ́ lóko ẹrú àwa tí ń sọ ti pẹ́ ẹni bá netí tó kó gbọ́ ẹni bá netí kó má gbọ́ ẹni tó bá hùn kétí ẹ̀ gé dànù ẹni bá hùn kétí ẹ̀ sì máa function ẹni bá dẹ̀ hùn kétí ẹ̀ má ṣiṣẹ́ mọ́ yàyọ̀ òun àwa máa sọ títí wa problem ta ní lórílẹ̀‐èdè yìí religion ni mo rí fídíò kan ṣé àwọn kan mọ̀ ń ṣe program lọ́wọ́ mo rí fídíò kan ó go viral lórí ọ̀rọ̀ ẹlẹ́à tó ń jó bẹ́ẹ̀ dẹ̀ nìkan náà ló tún go viral lórí ẹlẹ́à tó fi iṣẹ́ sílẹ̀ tó sọ pé lórí nǹkan ọmọkùnrin tó bá fẹ́ kó gùn kó le dáadáa kó ṣiṣẹ́ dáadáa according to the nǹkan tí yóò sọ ibi tí mo fẹ́ lọ lénìí lórí ẹlẹ́à tó kọ́kọ́ ń jó ibẹ̀ ni mo kọ́kọ́ fẹ́ lọ àkọ́kọ́ náà most of ọmọ ológo tí rìn àjò papọ̀ mẹ́à ni wọ́n ti fi sábẹ́ ẹ̀hà ṣé ẹ mọ̀ pé mi rìnrìn àjò yẹn rí mo lè sọ nípa ẹ̀ ó ti yé ẹ fún mi ní 2 minutes. Àkọ́kọ́ most of àwọn tí wọ́n wà lábẹ́ ẹ̀hà pẹ́ǹsì pọ̀ jù fọ́pọ̀lọpọ̀ ohun tí mo ti là kọjá ni èèyàn kan lọ́dún kẹ́mi wá ṣẹ̀hà òun ló ṣe yìí sì fún mi ìgbà tí ẹ̀tì mi ò gbé mo jùúlẹ̀ àti tẹ́yìn náà bá rò lọ́dọ̀ yín lọ́hùn ẹlòmíín wà nínú ẹ̀hà ó jíǹjìǹjì ẹ̀ wọ́n fọ̀ sí ẹ̀ṣẹ́ ni ẹ jọ̀ọ́ kí ni purpose of ẹ̀hà gan nílẹ̀ Yorùbá nínú ìran títí wa àwọn Lárúbáwá torí pé kí ṣìnà kó má bàa gbilẹ̀ láàrin wọn wọ́n háyàwó wọn ní kó máa daṣọ borí torí ìran tó ṣe pálágbèrè ni wọ́n àwọn bàbá wa ti tànà wọ́n tọ̀nù ẹ̀ sí ẹ̀sìn àwọn kan tiẹ̀ sọ nínú àdìtì pé ìgbà tí wọ́n gbẹ̀gbẹ̀ wá ànábì tánàbí àwọn ìyàwó ànábì fẹ́ máa bojú tí wọ́n ní kán máa bojú àwọn ìyàwó ẹ̀ ń ya gèlè wọ́n fi ń bojú different type of story la gbọ́ ẹ̀yin lẹ́dẹ̀ nìyẹn ẹ̀yin ò kan rú àwa yìí mọ́ àmọ́ kí ni wọ́n fẹ́ sọ most of ẹ̀yin tí ẹ̀ ń há obìnrin gbogbo ẹ̀yin tẹ́ ẹ rí iṣẹ́ kíkà yẹn ṣe akíyín nítorí it's not by force èmi náà gàmú ṣòro lánàá mo dẹ̀ jùlẹ̀ ìgbà tí mo fẹ́ kú
àná ń gbà tẹ́mi fẹ́ hẹ́hẹ́ èèyàn kan ló ní pé kí n ha in the name of religion nù ìjọ tí mò ń lọ lánàá gbogbo ẹ̀ náà ni brainwash yẹn fi wá tí mo fi hẹ́hà àmọ́ ṣé àwọn tí tẹ́ ẹ̀ ń há lẹ́nìí generation tá à ń bá jọ ṣé generation tó bẹ́ẹ̀ ha lọ ni generation tá à ń bá lọ lọ́wọ́lọ́wọ́ yìí ṣó bá ẹ̀ ha lọ ṣé àwọn ọmọ tó wà ní generation yìí ṣáà lè fi wọ́n sábẹ́ ẹ̀ ha àti pé yìí tẹ́ ẹ fẹ́ há obìnrin ṣe ní kápá ṣe ní priority láti ṣe gbogbo nǹkan tóbìnrin yẹn bá ń fẹ́ fún ṣe ní kápá láti dá lókòwò àti pé ní tẹ́ ẹ fẹ́ há lẹ́hà gan ṣe hàhùn àwọn bàbá tàná sọ pé ní tó bá tán kan ẹ̀wà òun ni ká ẹ máa há ó tọkàn tèmi wá mo dẹ̀ rí ṣe ó dẹ̀ wà sọ̀sẹ́lì fún mi kó tó di pé mo sọ pé ó tó gẹ́ àwọn tẹ́ ẹ̀ ń há lẹ́nìí ṣé rìn àjò wọn bá ẹ̀ há lọ ìwọ tó ń háyàn ọ̀pọ̀lọpọ̀ ọkọ ẹlẹ́à wọ́n ní kí n ṣe mo ṣe òun lẹ́lòmíì ọ̀rẹ́ mi ṣe àwájẹ́ ìyàwó mi nìkan ló fẹ́ máa ṣíjú sílẹ̀ láàrin ìjọ òun ló kó bẹ́ẹ̀ lòmíì òòdẹ̀ wo bí tí wọ́n àtìyàwó ẹ̀ ti jọ ń bọ̀ òwò sẹ̀mí tẹ́ jọ ń lò bọ̀ èmi ò ní kẹ́ ẹ má jáde fẹ́ mi o tẹ́ ẹ bá jáde fún mi ẹ fẹ́ lu gúdẹ ni ẹni bá jáde fún mi lórí ìtí mò ń sọ yìí mi ń blackmail anybody àmọ́ ṣá mo gbọ́dọ̀ sọ nǹkan tí ó bá yẹ kí n sọ nínú ẹ̀há yẹn most of obìnrin tẹ́ ẹ̀ ń hálẹ̀ hà ẹlòmíì kò tí ì jarate ẹlòmíì kò tí ì mọ ohun tó ń jẹ́ life ẹlòmíì ó sì wà most of yín lẹ máa lọ mọ àwọn ọmọ ìgboro ẹ̀ ní ẹ fẹ́ fà wọ́n sẹ́sìn ẹ bá fẹ́ fà wọ́n sẹ́sìn nẹ́ẹ̀sì ní pé kẹ́ ẹ da nǹkan bò wọ́n lórí kò sí bó ṣe lè da nǹkan bò ó lórí ẹ̀jẹ̀ ló ń flow lára ẹ̀ ọmọ tó ti gbọ́ hip hop torí ẹ̀ ti yí torí ẹ̀ ti pé tó ti mọ̀ pé ó ń fakolo ọmọ alájà ọmọ tó bá kò bẹ̀rù náà kò bèbè sí láàlájà ó ń jábì láyà ìyàwó yín fa bàkí ṣe bẹ́yìn lẹ́tàn náà sí ẹni tó ti gbọ́ gbogbo ẹ̀ ó ti gbọ́ gbogbo orin yẹn nǹkan yẹn sì wà nínú ọpọlọ ẹ̀ ó wá daṣọ bò ó ti wá rò pé aṣọ yẹn ó máa sọ míì tí nǹkan tó wà lọ́kàn àti inú ọpọlọ kò possible ẹni tó bá sì jọmọ kékeré láìfù tó fẹ́ lò yẹn dandan ni kó lò àṣẹ Elédùmarè ló parí lórí gbogbo wa ẹ̀yin kan nínú ẹ̀yin àfáà ẹ̀ ti wò ó pé tẹ́ bá ti háyàwó yín kò yẹ ká ẹ bá ní level yẹn ó máa bá ń bẹ̀ torí ọba tó dá ó ti mọ bó ṣe dá ó ti mètò ayé ẹ̀ ọba tó dá perfect ìjà wa tí tẹ̀yìn tẹ́ ẹ há lẹ́hà lọ tẹ́ ẹ bá rí ẹlẹ́hà mi mo rẹ́lẹ́hà yẹn ọmọ yẹn ń jó gbá ń jáwo nẹ́ẹ̀sì tá máa gbọ́ ni pé ó sọ pálùjọ nù kó sí òun lára kìdí kan ṣe òun gbá kan ṣàwọn lórí irọ́ ní àná kan gbà tẹ́mi wà nínú ẹ̀hà a máa fún ilé experience tó bá wùn kẹ́ gbọ́ tó bá wùn kórí yín ti dàrú wàhálà àti tìyín nìyẹn tí n bá lọ sí location kan bóyá wọ́n ń play orin orin yẹn máa ń fún mi ní vibes nínú ẹ̀hà mi ní àǹfààní àtijọ́ àgàgà ẹni tó lódùmarè bá dá ẹ̀jẹ̀ pé kó gbọ́ ìlú kò sí bóyá fẹ́ ṣe ìmí lè pa mọ́ra ẹlòmí ò lè pa mọ́ra olódífá fún ẹlẹ́hà tóun àti àfọ oníláwàní tí wọ́n jọjọ́ ní 2019-20 yẹn ó káwọn ọmọ kọ́nà ni àti pé generation tá a wá ń bá lọ yìí ṣe rí protocol tẹ kà fáwa nínú ẹ̀hà lánàá àtàwọn ìyàwó yín tó sì wà nú ẹ̀ lánàá kì í ṣe èyí tá à ń bá lọ yìí o ṣe ráwọn ẹlẹ́hà yìí tó ń lọ ń sìn ṣe mọ̀ pé àwọn ọkọ̀ kọ̀ọ̀kan náà wọ́n ti ń gbéyàwó lọ sí Shoprite wọ́n gbé wọn lọ sí Just Right wọ́n gbé wọn lọ sí outing wọ́n gbé wọn lọ sígbà tí ò dẹ̀ sí yẹn lánàá á nínú ilé lẹ́lẹ́ à ń gbé ayé ti arrive ju gbogbo pé kẹ́ẹ̀kan ju obìnrin kẹ́ẹ̀ àbándò ẹ̀ síbì kan it's like pé èèyàn fìyàn sínú bondage ni nítorí pé ní àná àwọn nǹkan kan àtó yẹ kí n access sí because of ẹ̀hà mi n access sí àwọn òrìn àjò kan pà tó yẹ kí n rìn lánàá is because of ẹ̀hà mi lè rìn látara pé ànábì òfèlè yìí rọ̀súlù òfèlè yìí ànábì ti ní ẹni bá ẹ̀hà ìhòhò lówó obìnrin ìkíní kan lówó obìnrin wọ́n fún kálukú sínú àgádágodo ológo wà nínú ẹ̀hà gan àmọ́ ṣẹ́ṣẹ́ kádàrá ṣó gba wájú fẹ́lẹ́ hà ṣé ipò tó ti bá rẹ̀ ṣó jẹ́ kó lè ṣe bó ṣe yẹ kó ṣe èèyàn tó kàwé pọ̀ nínú wọn o yàtọ̀ sí irú èmi kùrùntù yìí o èmi kàn já ni èmi já kutukutu mo dẹ̀ mọ̀ pé mo já bọ̀ bí mo ṣe já tó jíjà àti tèmi kì í ṣe pé ẹ máa bù ń bí ẹ máa gba pátá díẹ̀ irọ́ o jíjà àti tèmi ni pé èmi wise mo dẹ̀ mọ ohun tí mò ń ṣe
mo mọ WhatsApp gbogbo ìgbà tí mo lẹ̀ ha náà mo mọ bí level mi ṣe rí nínú ẹ̀há mi ìfòsí lò èyí tó bá kéré nínú aṣọ ẹ̀há mi òun ni mo rán ní 30k ó kéré pátápátá nìyẹn ó ti yé tí bá fẹ́ rán àwọn ìtí abẹ́ máa lò lọ sí ṣọ́ọ̀bù à ń ṣe gbá à ń ṣàwo àárọ̀ ní 15 àárọ̀ ní 10 àárọ̀ ní 12 àárọ̀ ní 20 àwọn ẹlẹ́yà tó kàwé gan ẹ jẹ́ kán rí talent wọn lò nítorí pé ẹ ti gbé aṣọ lé wọn lórí ẹ jẹ́ kí n fún yín lélẹ́yìí fáǹsì mi kan pè mí ńgbà kan gbà mo wà nínú ẹ̀há mo sì máa sọ màá tún sọ wọ́n ní Fákẹ́yìnsọ́lá wọ́n ń ṣe project kan lájà ni wọ́n wá ní kí n lọ supervise kí n lọ ṣe supervisor ọbẹ̀ ni mo bá débẹ̀ níjọ́ tá à ń sọ yìí pẹ̀lú ẹ̀há lórí wọ́n kọ́kọ́ ní ìkì mímọ́ ẹnìyẹn lórí fóònù àjọ sọ̀rọ̀ ìyẹn wá ń wò pé kí ni mí ní ilé ìtàlẹ́ tó bojú yìí ń bo láti pàdé ń bo ní gbáǹbẹ̀ láti gbà wo àwọn yẹn sọ pé tí wọn ò bá rójú mi mi lè bá wọn ṣiṣẹ́ torí Boko Haram ni mí ṣé mi ń jọ Boko Haram pẹ̀lú ìmúra yẹn náà ṣé mi ń jọ ṣé kò tọ́ka Boko Haram àfi kí ní wé ojú ẹ̀ ní rójú ẹ̀ kò tó ṣiṣẹ́ bí ṣé mi náà jọ ẹlòmíì náà fi náà gbéṣẹ́ yẹn fún àìmọye opportunity tó bọ́ ń gbà yẹn bọ̀ mo padà rọ opportunity padà o ẹ gbàgbé òṣì Ifákẹ́yìnsọ́lá jáde ó jáde tògótògó ni ẹni bá ní ikú gbogbo yín lẹ máa kú láṣẹ Èdùmàrè nítorí pé ìṣẹ̀mí tẹ́mi lò nínú ẹ̀há ìṣẹ̀mí ìrọ̀rùn ìṣẹ̀mí tó nítumọ̀ ni kì í ṣe ti pákáleke bí ìdẹ̀fò ṣiṣẹ́ àmọ́ sáwọn tẹ́ ẹ wá hálẹ̀ ní gbogbo àwọn ọmọ kéékèèké àní àwọn ọmọ míì àwọn kan tí ẹ wà nínú ẹ̀sìn yẹn nínú ìjọ kan wọn rán ọmọ lọ sí school àwọn ọmọ wọn ń jáde secondary school tó ti máa ká pòbò wọn lójú ìmí náà tó bá dẹ̀ máa jáde secondary school tó bá fẹ́ lọ sáyẹ ṣúṣàn pẹ̀lú àpò náà pẹ̀lú kíní ẹ̀ náà ló máa fi lọ kí ló dé ṣógun láyé ni ẹ̀ẹ̀jẹ̀ fún àwọn ọmọ yìí ní peace kí wọ́n ògo tó ń gbé wáyé kí wọ́n rí lò ẹnìkan ní ìwọ tó sọ pé ẹ̀ka ṣe kíní kan fún ẹ mo rí kíní ẹ̀ online àwọn ìyàwó àwọn lélẹ̀ ẹlẹ́hàá láwọn kíní kan kíní ṣó ń fìyẹn gbowó bank ṣó ń fìyẹn gbowó bank ṣé wọ́n ń fi ẹ̀há ẹ̀ ṣó fi ń gbowó ní báǹkì ni ẹ wá sọ pé ọmọ yẹn ń jó at the end of the day ẹ kó sí lórí ẹdọpọlọ ẹrù ó ń láti bá sọ kátikàti ó ní àǹjọ̀nú ló kó sóun lórí àǹjọ̀nú kan ló ṣe kinní kan fún un àǹjọ̀nú ni ò jẹ́ kóun mọ ohun tóun ń ṣe lórí irọ́ àǹjọ̀nú kẹ̀ ṣèbí èèyàn ní ṣebí kì í ṣe màláìkà ẹ gbàgbé àwọn level kan wà tẹ́ ẹ máa ń fi ẹlẹ́hàá sí tó ṣe pé wọn ò tó level yẹn rárá but important of aṣọ tí wọ́n dà borí tí àpọ́nlé wà mo kẹ́yìn tẹ́ wà nínú ẹ o ẹ̀ náà ṣe yọrí ayọ̀ o èmi tí mo dẹ̀ ti kó láàrin yín èmi náà ṣe yọrí ayọ̀ ọ̀dọ̀ Olódùmarè ní gbogbo yẹn wà èèyàn kan ló máa sọ fún apẹja náà dè máa golo tó ń pè ní sandin níbi táyọ̀ àwa bá sẹ̀mí ayé títí wa dé yìí rárá o ó ti lọ fáàfáà o ìtala wà báyìí everything ti open ó ti yé ìtala wà ó ti lọ fáàfáà báyìí so mo wá rí fídíò bàbá mi kan bàbá yìí máa sọ̀rọ̀ o mo gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn tó ṣe pé kí ló ń ṣẹlẹ̀ ṣé kíní yìí ò kọ̀nẹ́ẹ̀tì ni. mo gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn tó ṣe pé ọ̀rọ̀ tí mo gbọ́ yẹn ó lọ fàáfàá kí ni nǹkan tí mo gbọ́ bàbá yẹn ń jẹ́ kó yé pé ẹ̀yin àfáà kan ẹ sọ pé àlùjọ̀nù ló kó sí ọmọ yẹn nínú ẹlẹ́yà yẹn nínú tó fi ń jó ó ní ẹ bọ́lẹ̀ ń bẹ̀ wọ́n ní generation tá à ń bá lọ yìí ó ti kúrò ní generation pé bóyá wọ́n ń ṣe kinní kan o wọ́n ń ṣe nǹkan kan o. lórí ọ̀rọ̀ ẹlẹ́yà ẹ má jẹ́ àtàwọn tó bá jẹ́ mùsùlùmí o èmi ò ní tọ́ sí ìjà bùsí o. ẹ ṣe. o ò lè sọ pé o mú ọmọ lójú títì kó wá ti ọmọ mọ́nulé kó ẹ̀ hà o ò ṣàánú ọmọ yẹn
ọmọ tó ọmọ ẹ̀kọ́ tí ń gbọ́ kírísítọ̀ ẹ̀ ó ti ń gbọ́ gbogbo ẹ̀ ọ wà ara rédíò sínú ilé tó ọmọ ẹjọ́ kò sálìjẹ̀nú kan tó wọ ara lẹ́ ààrẹ mi ò fẹ́ gbọ́ bálìjẹ̀nú kan wọ ara rẹ̀ o àlìjẹ̀nú kan kò wọ ara rẹ̀ ìdùnnú tí mo ń rí ìta tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí ẹni tó ń fa sìgá ni tó bá padà yá sìgá ó béèrè ìjọ kan. ṣé ẹ gbọ́. ẹ má jà tara wa ayé ti yàtọ̀ sáyé jọ̀hún ìwọ tó bá so ẹran mọ́lẹ̀ o ti nǹkan tó mọ̀ fún ẹran yẹn jẹ o gbọ́dọ̀ písẹ́ǹtì ẹ̀ fún un ẹlẹ́yà yẹnu rẹ̀ dùn nígbà tó ráwọn ẹgbẹ́ rẹ̀ ti ń jó. ẹ má bínú mo fẹ́ lọ tún plane. ẹ má bínú bóyá nẹ́tíwọ́ọ̀kì ni. ṣe rí gbogbo ẹni tó wà nínú ẹ̀hà kò sí màláìkà nínú wọn o woman be like me ni wọn àmọ́ ṣá most of àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ sí tí wọ́n máa ń àwọn wáàsí tí wọ́n fi máa ń preach ló máa ń si ẹ̀mí ẹlòmíì rọ̀ ẹlòmíì gíran gan most of ọ̀rọ̀ náà dẹ̀ sọ ẹlòmíì rọ̀ nínú wọn o àmọ́ ṣọ́kàn wò pé ibi tóun ti bára òun ò ní option kí ló wá dé tẹ́ fi ń fìyà jẹ wọn bàbá yìí sọ pé àǹjọ̀nú kankan ò wọ ara ẹ̀ ọ̀rọ̀ ìrìn àjò yẹn dàbí ẹni tó ń mutí ó máa sọ wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọmọ tẹ́ ẹ mú nílé ijó tẹ́ ẹ mọ̀ pé olóṣó ni tẹ́ ẹ daṣọ bò lójú mi ì sọ pé olóṣó lẹ́lẹ́ ayé o mo sọ̀fọ̀ àwọn ẹni tẹ́ ẹ ń bò lójú àwọn jáde báwo ló yẹ fẹ́ ṣe ìgbà tẹ́mi ṣe tèmi lánàá mi ì ṣe bálabàlá nú ẹ̀ nítorí pé ihun tó wù mí ni mo ṣe kì í ṣe pé ẹnìkan ló sọ mí pé lọ ṣe mo ṣe fúnra ara mi ọ̀nbí àfara mi ni mo fi ṣe ìgbà tí mo dẹ̀ máa fílẹ̀ náà ọ̀nbí àfara mi ni èèyàn kan ló sọ mí pé bó o bá ṣe léyìí rárá o ìgbà tẹ́mi mi fẹ́ bọ́ mo fi sílẹ̀ níbo ni mo wá ń lọ lẹ́nìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ná mọ nínú Islam ẹ̀yin àfáà nínú Islam àwọn àfáà kan ti ẹ̀wà torí wọ́n pé wọ́n ní kí làwọn fẹ́ fẹ́ ká ṣe ẹ̀ka ò túmọ̀ sí pé ẹni Ọlọ́run lélẹ̀ ẹ̀ka ò sọ pé àná tún máa sọ pé ẹ̀wọ̀n ẹlẹ́yà fọ́ọ̀sì àlùjọ́nà náà máa wọ̀ àwọn náà máa jẹ́ kínní náà máa bá Kádíjà lò gbà náà máa ẹlẹ́yà mi tó ṣe pé ó faṣọ bojú ìwà tó wà ní owó ẹ̀ ó kọjá ẹni tí ò bojú lọ ní àwọn ọ̀wọ̀ àkà ẹlòmíì bojú nínú wọn tó fi ń dá ọkọ ẹ̀ ní sẹ̀ríà ṣe bí wọ́n mo gbọ́ kan nínú rédíò ẹlẹ́yàlẹ́ nìyẹn ó dẹ̀ torí pé ọkọ ẹ̀ fẹ́ yàwó kejì kó tó di pọ́kọ ẹ̀ fẹ́ yàwó kejì ó fi ògo ẹ̀ sílẹ̀ ó fi tiẹ̀ ó fi ran tọkọ gbogbo nǹkan ọkọ yẹn ó ń lọ sókè ó ń bù sí dáadáa gbogbo nǹkan ń lọ déédéé ìgbà tó fẹ́ yàwó kejì báyìí ó pàṣẹ ni gbogbo nǹkan yẹn padà ọ̀rọ̀ ọkọ dojúrú gbogbo iṣẹ́ tó ti ń ṣe gbogbo ẹ̀ bàjẹ́ kí la wá ń fà ṣẹ́ni bá ti jẹ́ ẹlẹ́hàá yẹn ó ti jẹ́ màláìkà bó jẹ́ ni Ọlọ́run irú ìwà tí irú àwa yóò lè wà àkọ́kọ́ náà mi ò lè yá àyàn lógo tèmi mi ì lè yọkọ tèmi lógo mi ì lè jẹni tó súnmọ́ mi lógo torógo mi ò tí ì tó mi lò mi ì dẹ̀ ní lo tèèyàn mọ́ tèmi lèmi máa lò so kí kálukú kó lo ògùn ẹ̀ tèmi ni pé kí n máa fi ìsúre kí n máa fi ṣe fún ẹ níwọ̀n ìgbà tó o bá sì dìsáàfù súre lọ́dọ̀ mi tó o bá ti dìsáàfù ẹ̀yà ayọ̀ òònù mo dá o sẹ́ni tó bá dá sí mi bọ̀ ẹni tó bá ti ń ṣe bálabàlá tó dàbí pé orí òun yí orí òun ò pé ọpọlọ òun ò function orí òun ti dàrú mi ní dá sí ẹlẹ́yà yẹn at the end of the day ìgbà tó máa tẹsẹ̀ ẹlẹ́bọ̀ wọn bá wọ ẹlẹ́yà yẹn ń bẹ̀ ó dẹ̀ jẹ́ kó yé ó sọ ó nígbà tó ti fẹ́ yàwó kejì ìgbà táwọn jọ wà níkan náà lòun ṣe àdúrà fún wọn ló dúró lórí awọ ló ṣàdúrà ẹ jẹ́ kémi sọ nǹkan fún yín àwọn àdúrà kan wà lọ́wọ́ àwọn ìyàwó yín nínú ẹ̀sìn Islam most especially àwọn ẹlẹ́yà yẹn àtàwọn ìjábá sister yẹn àwọn nọ́fìlà kan wà tó ṣe pé tí wọ́n bá yàn táyé ọkùnrin bá fẹ́ bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn báwọn rìnrìn àjò lánàá o
ihun tó ṣojú tèmi ni ó ṣojú mi kòrókòrò Bọ́ndì FM kọ́lá wa Fàájì FM kọ́lá wa ó ṣojú mi kòrókòrò mi Láṣẹ TV. Àwọn kan wà tó ṣe pé wọ́n á máa fi ẹ̀mí jọkọ wọn lógun wọ́n á dẹ̀ ti da ẹ̀ha bojú ẹ̀ máa wò pé aláwàsálà àwọn ẹni relele tó lè ṣe pé wọn kì í ṣe ní re. Àmọ́ ṣá kí ni nǹkan tí wọ́n fi kọ́ kálukú lẹ́rú kí ni nǹkan tó jẹ́ kọ́ pọlọ ọkùnrin mi kó má function in the name of religion ó ní pé inú ẹ̀sìn tó wà ó ti believe pé ìyàwó òun tó hẹ́hà kò lè ṣe ṣùtà ìyàwó òun tó hẹ́hà ìyàlẹ́ àlùjànnà ìyàwó òun tó hẹ́hà ó máa jókòó sọ́wọ́ ọ̀tún Ànábì ìyàwó òun tó hẹ́hà ọ̀dọ̀ àwọn Kàdíjà ló máa jókòó sí ọ̀dọ̀ àwọn Aisha ló máa bá lò gbà ìyàwó òun tó jẹ́ ẹ̀hà tó jẹ́ lẹ́hà ó tún máa sọ nǹkan kan ẹ̀yin obìnrin wa ẹ ṣe dáadáa sọ́kọ yín dandan tí ẹni kéèyàn ṣe dáadáa kò dìgbà téèyàn bá sọ yẹn torí jọ́ gbéǹde àlùkìámọ̀ obìnrin tó bá ṣe dáadáa òun ló máa jẹ́ ìyálé àwọn 72 virgin tọ́kọ ẹ̀ máa fẹ́ lálùjànnà ẹ̀ máa gbọ́rọ̀ èyí náà lọ́dọ̀ sọ pé ọjọ́ yámọ́lì kìyàmọ́tì ọjọ́ tí gbangba máa dẹkùn tí kedere máa bẹ̀wò ọjọ́ tí bàbá òdì ṣàǹfààní fọ́mọ ibo wá ló ti wá fẹ́ joyè ìyálé kí ló dé tẹ́ẹ̀ fẹ́ bàlú jẹ́ nítorí ohun tẹ́ẹ̀ fẹ́ jẹ ṣé a rí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn kò tiẹ̀ dá ní generation tiwa táwa ń bá lọ àná kan táwa ń gbọ́ tá a bá gbọ́rọ̀ yẹn mo kàn máa ń lọ ronú sí nígbà ṣé àwa tá a jọ fẹ́ra wa láyé a tún máa lọ fẹ́ra wa lọ́run àjẹyàlé fáwọn 72 virgin ẹ̀yin tẹ́ sọ pé ìjọ́ tí ìyàwó ò ní mọ ọkọ tọkọ ò ní mọ ìyàwó tí ọmọ ò ní ṣàǹfààní tí bàbá ò ní ṣàǹfààní fọ́mọ kí ló tún wá fi pé 72 virgin tẹ́ bá sọ̀rọ̀ lọ́wájú ẹ̀ tún padà sẹ́yìn ibẹ̀ kọ́ ni mò ń lọ lẹ́nu gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ha obìnrin èmi ò sáré kẹ́ ẹ má àwọn insta life láwọn tó bá pè kálukú ló máa ṣe àmọ́ ṣàrò ọmọdọ́mọ tèmi kò lè rọ́rùn ẹ̀hà mọ́ láyé àtàyàkìlì yámọ́tì wọ́n lè borí o tó bá yọ fún wọn tó bá yẹ pé sẹ̀mí tèmi ń lò lọ iná náà fẹ́ lò torí wọ́n bá ti pé wọn ò lè lò gbé sí ayé ìnira wọn ò lè lò ti yà torórí tèmi ti pé ọpọlọ mi ti ṣiṣẹ́ mo mọ wọ́zọ̀ mo mọ kí ló kàn ó ti lọ fàáfà ìtàlàwà àmì grandma mà ní mi ọmọ bí wà ti ń bímọ grandma tó já kùtùkùtù èyí tẹ́ ń hẹ́hà ṣé bí Ànábì bó ṣe ní kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀hà ṣóun lẹ́ ṣe tẹ́ bá rí aṣọ lọ́rùn ẹlẹ́hà mi ojú àgbà yín tì tẹ́ bá rí ìgbésí ayé tẹ́lẹ̀ àmì ń lo ojú àgbà yín tì bóyá wọ́n tẹ̀ ti short up sister mi yìí ni mi rí láì fún wọn mọ́ tí wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn ẹlẹ́hà kan tó ruke ní Bódìjà tẹ́ bá lọ sí ìlú Ìbàdàn yẹn ráwọn different type of ẹlẹ́hà ó wà ní gbòòrò ayé ń bí náà bọ̀ àwọn tọ̀dọ̀ wá ń bíbà ìgbẹ̀gbọ́n ṣì life àwọn yẹn tún ṣiṣẹ́ kínní kí ló dé tẹ̀ ń fìyà jẹ obìnrin it's like pé ẹ fi obìnrin sínú bondage ẹ fi sínú ìnira tó bá tiẹ̀ ṣe pé ẹ tún kẹ àwọn lárúbáwá tó ń kẹ́kà mọ́tò náà fi ń gbéyàwó wọn lọ sọ́jà inú èsì náà ń wà 24/7 ta ló wá ṣèrànwọ́ wa báyìí tó ṣe pé gbogbo ìyà tó yẹ kí lárúbáwá tó ní nǹkan tó yẹ kí wọ́n jẹ ìran Yorùbá ló wá ń jẹ àwa yìí náà kò ṣe pé tá a bá dẹ̀ wà nínú ẹ̀ha yẹn gbogbo nǹkan yẹn gan pẹ̀lú sickness fún mi torí tọkùnrin bá fẹ́ wọlé tí n bá gbọ́ kókó pa fẹ́ rajà àwọn ṣùgbọ́n mo ń bọ̀ ẹ ní sùúrù ẹ jẹ́ kí n múra kọ́sítọ́mà méjì kan lọ mọ́ mi lọ́wọ́ ńjọ́ kan tó ń dẹ̀ fẹ́ rajà tó pọ̀ nítorí pé mo fẹ́ so ní kọ́ọ̀bù mo fogún ọdún mo fi gbà kan wọ sọ́ọ̀sì à ń lo jẹ̀lì bábà à ń fi gbogbo ẹ̀ borí it's like bondage ni ẹlòmíì dẹ̀ wà nínú ẹ̀yin obìnrin ẹ mọ̀ọ́mọ̀ fira yín sí nítorí àìfẹ́ ṣiṣẹ́ ọ̀lẹ́kùn tẹlòmíì bó ẹlòmíì ṣe ọ́zúnlà lẹ́lòmíì bí irú ti Fákànyìn Ìṣọ́lá lánàá bẹ́ẹ̀ ni mo dẹ̀ rí ẹlẹ́yà kan lérí àmì ń gbà torí pé mo fẹ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì mo máa ń kiri ni mo máa ń kiri tí màá gbé báàgì sẹ́gbẹ̀ báyìí tí mo fi bẹ̀rẹ̀ bísínẹ́sì mi lọ́dún yẹn lọ́hùn ẹlẹ́yà kan wò mí ṣoṣo ní òun ò lè ṣe wàhálà tí mò ń ṣe mo wá sọ pé tọrọ ẹ bá dé kò lè bá mi jẹ kò dẹ̀ lè jọrọ̀ tèmi náà fẹ́ jẹ nítorí pé èmi hẹ̀tí pé kì í fẹ́ ṣe gbá ọkọ kì í fẹ́ ṣàwo ọkọ kì í fẹ́ ṣòkòkò ọkọ ṣó fẹ́ kú níṣẹ́ ìyá kan kọ́ ló bóun náà most of yín àwọn tó wà adùn ọkì wà bó àwọn kan wà tó ṣe é pé kán ṣáà máa pamọ́jọ bí eku ẹja á ní ẹ má kọrun fún ọkọ yín o àlùkùránì sọ yí pé obìnrin tí ọkọ ẹ̀ bá tó bá kọrun fọ́kọ ẹ̀ tí ọkọ bínú títí ilẹ̀ fi mọ́ kí náà sọ pé máa ṣe obìnrin yẹn ná mo ní ọ lórí irọ́ gbogbo ìgbà náà la máa fúnra jẹ pàpàpà ṣùkú ń díẹ̀ làlàlà ẹ pọ̀n pàpàpà ńlá pọ̀n lápọ̀n jẹ́ bá fọ́pọ̀ mú mọ́ ẹ wò èmi gáwọn kó mo ti ẹ̀yà kuyà kò sọ̀rọ̀ wàláì
gbogbo nǹkan lè fi qualify Islam ní ẹbí mọ rẹpẹtẹ Ànábì ní ẹbí mọ rẹpẹtẹ kí Islam lè gbòòrò ọmọ tẹ́ ẹbí lẹ ẹ̀tọ́ ìyá wọn náà padà yàyàkúyà yìí how come àwọn bàbá tó ṣẹ̀sìn lánàá wọ́n ṣe ẹ̀sìn yẹn ní ìlànà ìran wọn tí ò sí rarùn tí ò sí rá dáadáa ṣé gbogbo ọmọ tí most of yín bí lẹ́nìí ṣé gbogbo ẹ̀lẹ́tọ́ ẹ̀yin àfà ẹlòmíà fúnyàwó ẹ̀ ní 500 1000 àṣàwọn tí wọ́n ń ṣe tó ń lo ṣe sàbìsàbí o àṣàwọn tó ń gorí o ṣé gbogbo ọmọ tẹ́ ẹbí lẹ́nìí lẹ́tọ́ ignorance àwa kún gbòòrò àwọn ọmọ yín ẹ bá sọ pé àwọn yẹn náà máa kéwú tán náà máa ríran kiri kan ti ẹ̀dẹ̀ ṣọ́ọ̀bù mi recently ó dọ́dọ̀ mi recently lọ́wọ́ ṣe àṣàrà àdékájá ilẹ̀ ẹ̀ka tù mo wò báyìí mo ní kí lẹ fẹ́ rà ẹ̀yìn ànábì mọ́mọ́ sàmúnà tó shut up ọmọ fa ni mí ẹlẹ́bọ ni mí ọmọ ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyè àyàn awẹ́dẹ kó tó wẹ̀ mọ́ àwọn tó wà ń bẹ̀ rẹ́rìn wọ́n yí lẹ̀ ni àfààní ìpìlẹ̀ wa náà ni ẹ̀mú ní tó bá jẹ́ ìpìlẹ̀ wa orí ti yín pé ọpọlọ ti yín ṣiṣẹ́ jókòó tẹ́ ẹ fi mọ̀ pé ìpìlẹ̀ wa ni Ọ̀ṣun Ifá tẹ́ ẹ fi mọ̀ pé ẹlẹ́bọ ọ̀nà ẹlẹ́bọ ni wọ́n gbẹ́sìn wá bá wa ni orí àfáà yẹn pé òní mo fi gbọ́rọ̀ ẹ̀ adẹjọ́ sọ̀rọ̀ kò dẹ̀ fún ní nǹkan tí kàpá mi kò tọrọ o mo fún ní nǹkan tó tiẹ̀ fi mọ ìran ẹ̀ tí ò torí pé òun gbé láwàní sórí òun jẹ́ kiri kan tẹ́ ẹ bá rọmọ Yorùbá nínú ẹ̀sìn ìṣesí ẹ̀ máa yàtọ̀ sáwọn olórí burúkú tí wọ́n kó sábẹ́ ẹ̀sìn tí wọ́n torí religion kan fẹ́ gbalẹ̀ Yorùbá mo wá sọ fún àfáà yẹn mo ní iṣẹ́ wo lẹ ń ṣe wọ́n ní iṣẹ́ àfáà mo ní ẹ fún mi ní definition of àfáà ẹ fún mi ní definition of àfáà work of àfáà iṣẹ́ kí ni wọn àfáà ń ṣe wọ́n ní àwọn akọ́mọ́nkéwú àwọn àtúndáwọn èèyàn ló mo ní ṣó ẹ̀dọ́ hospital sílẹ̀ ni wọ́n ní rárá àwọn níbi táwọn ti ń dáwọn ìdáhùn pé kí ni ẹni tó bá ní ìdí nǹkan bóyá nǹkan kan ń ṣe yẹn tàbí mo ní ṣe ẹ̀ ń ṣàgbo fún nàbí kílẹ̀ ṣe wọ́n ní rárá o ẹni tó bá ní ìdí àwọn nǹkan kan bóyá ẹni tí nǹkan ń ṣe ẹni tí wọ́n pè lápẹta ẹni tó fẹ́ ṣáájò kan nǹkan ò lọ déédé mo ní ṣé kíní yẹn ṣe nù Kùránì lẹ ti rí wọ́n ní rárá o iṣẹ́ àwọn bàbá ńlá àwọn ni mo náà lórí ti yín pé gbogbo ohun tẹ́yìn bá tú Olódùmarè àbá yín tú ìyí tẹ́ ẹ bá dè Olódùmarè àbá yín dè mo ní ṣé ẹ gbà fún Fá wọ́n ní Fá ni mọ́lẹ̀ ayé ó ní kó máa lọ bẹ́ẹ̀ ẹbí Ifá kan yín sọ́lá gẹ́gẹ́gẹ́gẹ́ ẹbí Ifá kan yín sọ́lá lélẹ̀ most of àwọn àfa àwọn ọmọ òtítọ́ wọn mọ òdodo but kí ni ká ti gbọ́ ni kí wọ́n bọ́ sórí nẹ́ẹ̀tì kan máa sọ wọ́n á pa wọ́n àfa yẹn àjọ sọ̀rọ̀ gan ó ní kọ́ńtàtì mi lọ́wọ́ a sọ̀rọ̀ gan inú ẹ̀ dẹ̀ dùn wọ́n ní ṣé muslim ni mí mo ná ní Ifá ni mí Ọlọ́ṣun àwọn àfọ́ òtí ẹ̀fẹ́ máa gbọ́ bẹ́ẹ̀ èmi á wá torí tí máa dìná ìran mi I love my tribe Ọlọ́run ìran mi máa jẹ́ mo dẹ̀ like Ifá mo nífẹ̀ẹ́ Ọ̀ṣun mo ti lọ sí ọdún mo fẹ́ lọ sọ́dún àwọn kan fẹ́ ṣọdún kìíní mo fẹ́ lọ síbẹ̀ ìjọba dé máa ṣe fídíò mo ti free by I can do anything tó máa rọ̀ mí lọ́rùn ibi tó máa rọ̀ mí lọ́rùn gbọ́dọ̀ máa lọ bẹ̀ wọ́n fẹ́ ṣọdún Ọ̀ṣun àwọn kan fẹ́ ṣọdún alára agbó àwọn tó máa ń fìdí ẹgbẹ́ lélẹ̀ wọ́n fẹ́ ṣe èkuru bẹ́ẹ̀ dẹ̀ máa ń dùn wọ́n máa ń ṣe èkuru tó máa sọ bẹ̀ ẹ̀gúsí ègbó náà wà ń bẹ̀ gbogbo ẹ̀ náà máa ṣe àwọn opportunity tí mo ti lù sí ngbà yẹn ni mo ti ń jẹ padà ẹlẹ́bọ lèmi o kò rújú rárá kò ní dáa fẹ́ni tí ò ní dáa fún wọ́n pè mí lẹ́lẹ́bọ mo dúpẹ́ o ẹlẹ́bọ ń kọ́lé mo dúpẹ́ wọ́n pè mí lẹ́lẹ́bọ mo dúpẹ́ o ibẹ̀ kọ́ mo ń lọ ẹ̀yin àfáà ẹyẹ fìyà jobìnrin kí ni purpose of orí tí wọ́n ń bò nílẹ̀ Lárúbáwá òòṣà kan wà ń bẹ̀ tí ò fẹ́ máa rírun obìnrin ni ẹ wá ń sọ báwa pé àwọn màláìkà tóbìnrin bá ṣírí ilẹ̀ o màláìkà o wọ́n bá ti wòkè oòrùn yẹn ní ń taná sí wọn lójú lórí irọ́ òòṣà kan wà ń bẹ̀ tí kì í fi ẹ mọ̀ pé agbára obìnrin pọ̀ obìnrin náà gbogbo ìṣẹ̀dá wa báyìí kìkì agbára ni ìwọ tó bá ti ta ti in the name of religion máa bá yí Ifá kan ìsọ́nà ò ta tiẹ̀ o ó dúró digbidigbi Òkè Olúmọ ń bẹ̀ẹ́ lẹ́gbàá tó dúró digbidigbi agbára obìnrin pọ̀ gan obìnrin nágbára à ń yá àwọn ọkọ wa nínú tiwa ni gẹ́gẹ́ bá ìṣàṣe yá Ànábì àti Kàdíjà ṣe báwọn yẹn ló jẹ́ gbálẹ́gbẹ̀ẹ́ ńgbà tó sọ pé òun dòjíṣẹ́ ìwọ kan máa kóyún obìnrin kéré ẹ ti wò pé gbà tó ti há yẹn kò násẹ̀sì sí láìfọ̀ ẹ̀ kò násẹ̀sì sábí ẹbí kò násẹ̀sì sí ayé ààrẹ tí ọkùnrin míì tó bá hùwà síyàwó ẹ̀ nínú ilé ẹ̀ sọ pé ṣẹ́ ni Ọlọ́run lélẹ́yìí
mo wá discover pé kò sẹ́ni Ọlọ́run kankan bí kan insta life ń gbogbo wa wà ọmọlúàbí ló wà kò sẹ́ni Ọlọ́run kankan ọba tó ní wá òun lọba tó kàǹkà tí kò ná ṣiṣe ọba tí ò ní kú títí láíláí ni ṣé a rí gbogbo àtàkù nínú ayé tá ń lò lọ yìí kò sẹ́ni kan tó jẹ́ ni Ọlọ́run gbogbo wa à ń bẹ lọ́hùn ni wá à ń bẹ ni dáni kan bá sọ pé òjíṣẹ́ Ọlọ́run lòun iṣẹ́ wo ló jẹ́ ń bó jẹ́ṣẹ́ fún tó o bá nójú torí ẹ pé tọpọlọ ẹ ṣiṣẹ́ wàá rí pé òkì ń ṣẹgbẹ́ ẹni tó nójíṣẹ́ lòun yẹn tí ò bá ti náwó pé ká má lùjọ ọ̀nù ká rán wọn kan níṣẹ́ o tó bá jẹ́ pé spirit tí a dá ní wáyé tó dá ọmọ kálukú ni wàá rí pé òkì ń ṣẹgbẹ́ kí là ń fà kò sí ohun tẹ́ ẹ̀ ṣe fún mi tẹ́yìn àfà gbà mo wà nínú ẹ̀hà àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ju nǹkan lù mí jọyìn ó lọ fáfá àyàbá yìí nìkan yẹn ti bà mí bọ̀ mo padà bọ́nú ẹ̀ ní sinmi o láṣẹ Èdùmàrè ẹ̀ ní sinmi gbogbo ẹ̀yin àfà tẹ́ gbógun ti Fákànyìnsọ́lá ẹ̀ ní sinmi kì í san bẹ́ẹ̀ san kì í wọ̀ fẹ́ wọ̀ ẹ̀ ní sinmi ìsinmi ò ní jẹ́ ti yín tó bá kú olórí yín á bọ́ sórí àrọ ọmọdọ́mọ yín gbogbo àwọn ọmọ tó bá já fún yín jẹ ẹ̀ ní sinmi nítorí pé ẹ dà mí láàmú ẹni mi lára mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀fà mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀ṣun àwọn ancestors yá tètè yá kó sínú mi wọ́n yá fi nǹkan kan ṣe mí gbogbo tẹ́ẹ̀sì tó ń lọ ṣe wọ́n nẹ́ka fẹ́ pa mí wọ́n yá jù dànù lára mi mo wá bẹ̀rẹ̀ ayé ọ̀tun in the next 3 months after tí mo fi ẹ̀ka sílẹ̀ orí mi ò pé rárá mo ṣẹ̀ṣẹ̀ ń recover ni aṣọ òdì ni mo máa ń wọ̀ mo fi ijọ́ tí máa pàdé Olódùmarè mo fi búra aṣọ òdì nǹkan yẹn fẹ́ àfẹ́ tí ọpọlọ mi àánú ló bá mi ró lẹ́nìkan máa bọ́ ọ̀tá ló máa sọ̀rọ̀ mi ikú máa pa ara máa sán pa porogodo ayé máa lù fúrú àfá bẹ́ẹ̀ jò kìíní yẹn fẹ́ mú mi lọ́pọlọ most of àwọn ẹlẹ́yà mi wọ́n á lórí wọn yí nínú ẹ̀ka too much of it ó lè fà àbígbà tí ó ṣàtẹ́gùn nínú ọpọlọ kò ní atẹ́gùn kò ní fẹ́ sórí kò ní fẹ́ sí kan ṣobó rírì orí Fákànyìnsọ́ Fákànyìnsọ́lá ṣàbí o ọmọ ológo ní bí gẹ́gẹ́ ava ẹ̀yìn àfà kò sí ohun tẹ́ ẹ̀ ṣe tán àná lárò pé ní ire níyín àmọ̀ pé tìmùtìmù kẹ́gbẹ̀dà sínú níyín ẹni tí ò bá ní kápẹ́ ẹ̀hà láti máa tọ́jú àwọn ìyàwó ẹ má ha wọn o to be sincere nítorí pé kò rọrùn mò ń sọ fẹ́ nìkan ìgbà tẹ́lẹ̀ akan kọjá níbi ṣọ́ọ̀bù mi òjòrò ní zina ti jẹ́rìn ọ̀ ìjẹta mo wá ń sọ fẹ́ nìyẹn mo ní bẹ́lẹ̀ ayé ṣe ń lọ yẹn bójò ṣe rọ yẹn nìkọ́ọ̀bù yẹn kò ní lè fi imú báyìí kò ní lè fi mí ó máa lanu ni tí flood òjò yẹn tó pọ̀ tó pa nìkọ́ọ̀bù bó bá ṣe mí báyìí aṣọ yẹn máa kọ́ sí ẹni mú o gbọ́dọ̀ máa fẹnu mí pẹ̀lú ẹni ojú mi rí tó ìyẹn nìwọ kan máa sọ̀rọ̀ kan sí mi ní ìtọ́lódùmarè tí ṣẹ̀dá mi gbà mí tán yìí ló wá ní ìkó wá kọ̀lẹ́ẹ̀tì wá jẹ wòtòwòtò wá jẹ mọ́rò mọ́ èmi tó yẹ pé tí n bá lọ sí occasion tí n bá lo 1 hour tí n bá máa dé ẹ̀jẹ̀ máa lé síbí ni àgàgà kí n lọ sí Kotonu kí ni mo lọ rajà tí n bá máa fi dé báyìí ojú mi máa pọ́n ní tó máa bí mi pé kí ló ṣe mí stress ni ìtì ò ráyè jáde lára mi ẹni tó lè àdá fújù di pé kó máa sùn kó máa jí iṣẹ́ kò má junú ilé lọ ó fẹ́ lọ ra nǹkan wọ́n fún sínú AC ń tó dá lẹ́hà ni kì í ṣerú àwa tẹ́jàwó òsì léyìí táwo ò retí ọkọ ká tó jẹ táàdẹ̀ ní retí títí láyé táyé fi máa jáyé táyé fi máa jáyé tá máa lò gbogbo sẹ̀mí tí máa lò Ọlọ́run ò ní jẹ́ kí n wojú ọkọ kí n tó jẹ mi ì ní retí ọmọ kí n tó jẹun tí n bá dogbó ìyí tó ọmọ bá fún mi sí àfikún ló máa jẹ́ gbogbo àwọn ọmọ mi ló dẹ̀ máa jẹ́ èèyàn ọlá àníyàn mi sílẹ̀ lo Yorùbá ọlá àníyàn mi sọmọ ọlọ́mọ ọlá àníyàn mi síṣẹ́ oníṣẹ́ gbogbo àwọn ọmọ mi ló máa jẹ́ èèyàn àṣẹ́gun àtẹ̀yìn fáǹsì mi lápapọ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ náwó sí Fákànyìnsọ́lá ojú òní tì ẹ̀yin àfà ẹ̀yin àfà ẹ̀yin àfà ẹ̀yin àfà ẹlẹ́yà kan jáde ó ń fiṣẹ́ sílẹ̀ ó lo tálẹ̀ǹtì ẹ̀ mo mọ̀ pé ẹ̀ ti wọ́dọ̀ ẹ̀ kan kí ló dé sí téèyàn bá wà nínú ẹ̀kọ́ gbọ́dọ̀ lo tálẹ̀ǹtì ẹ̀ ni ó sọ pé ẹni tí nǹkan ọmọkùnrin ò bá gùn tí ò bá ṣe gbá nǹkan lọ wá nǹkan báyìí ṣé bí òun tó mọ̀ ní ṣe bọ́ ọmọ orúmọlẹ̀ lẹ́lẹ́hàá yẹn ọmọ balú ayé ni Yorùbá ní ó ṣe jẹ́ pé ẹni tó bá ti wà nínú religion mo sọ ẹ̀ka tiẹ̀ nítorí mo ṣáà láwọn ìjáàbù ní online ẹni bá ti wà nínú ẹ̀ka lẹ ti máa wò pé kò gbọdọ̀ násẹ̀sì sí anything about this network kò gbọdọ̀ násẹ̀sì sí
èmi já o ó já kutukutu mo já gan àwọn ẹlẹ́yà ti lè wà lórí nẹ́ẹ̀tì ó kébi tó dé àmọ́ ṣágbà tí mo dé Ìfákan Ìṣọ́lá omi ìgboro títì ìjọ kan tí mo sọ pé mo ń lọ sọ́dún fáwọn aṣọ ẹ̀ka ni máa gbé lọ àwọn àfáà tán DM mi níjọ́ tá à ń sọ yìí ìyá wa ẹ dákun torí àná màmá sàásálá ẹ mọ̀ ṣe báwọn ẹ jọ̀ọ́ ẹ fi yá wa ẹ fi ṣe gbà kò ní dáa fáwọn àfáà tán dà yín láàmú mo náà dáa mo ti gbọ́ èmi lẹ́nìkan fẹ́ kó láyà jẹ èmi tó yẹ pé mò ń gẹṣin lọ báyìí èèyàn ni ẹnìkan fẹ́ gbòòtì wá dóyà mi kò jọ a máa fún yín mọ́rò jẹ ni àwọn ò sọ fún yín pé kẹ́ ẹ má ka àwọn ìyàwó yín ṣe ríru ọmọ tó ń jó tó ń ṣèdí bàlàbàlà tó ń ṣe gbogbo ẹ̀ tó ń fi gbogbo ẹ̀ pa wọ́n ó jó gan o pẹ̀lú nìkọ́ọ̀bù yẹn tó ju gbogbo ẹ̀ bàlà bòlù bàlà ó jó gan tí ò kéré rárá ẹ mọ̀ pé èèyàn ni ẹ̀jẹ̀ ló ń flow ṣé bá a ṣe upload àwọn kan ní 2 months ago àwọn ọmọ lárúbáwá wọ́n wà ní club tó ń jó gan gidi kí ló wá dé tó yẹ pé ìran Yorùbá gbogbo ẹ̀ṣẹ̀ lárúbáwá ọ̀dọ̀ àwọn obìnrin wa tó kẹ́kàá lẹ̀ dà lé lórí ẹ jẹ́ kán free ẹ jẹ́ kán access ayé wọn ẹ jẹ́ kán ṣiṣẹ́ kán free ẹ jẹ́ kí kálukú ṣe bó bá ṣe lè ṣe lórí net ẹ ti understand inside life la wà ààrẹ ni tó lọ sọ́run rí tó dé tó sọ pé o báyìí náà ṣe ń ṣe lọ́run ṣe bá kọ sílẹ̀ ní kálukú rí tèmi ni pé ṣe dáadáa náà níyàn re má torí pé o fẹ́ ga kó o bá tọmọlàkejì jẹ́ má robi sọmọlàkejì ọmọ orogún tó bá fi tiẹ̀ tọ́ látọ̀yè gbogbo ọmọ ọlọ́mọ tó bá ń tọ́ ṣàṣeyọrí lórí wọn má robi sí wọn ẹni bá jó níbi nínú àrà apá ìwù tóbi mọ̀ lẹ́sìn nìyẹn ṣe rí gbogbo pé à ń lọ fi ara wa kọ́ bọ́dì à ń kó gbà ń káwọ́ à ń kó kòkó bàbá àṣàṣù èyí ni mo tiẹ̀ tún lọ tún kọ́ńbọ̀dù bí táṣọ ẹ̀ka wà ó kúnlé bá mú báyìí ẹnìkan ní kájọ òní òun àti dáná sun mo ní owó tá a fi rẹ̀ kọ́ tó rọ̀ ni kò já tà sílé kò já sọ́ọ̀nù owó tá a fi rẹ̀ kọ́ tó rọ̀ kò ní já sọ́ọ̀nù mo ní mo máa ná àwọn tí mo máa fún bọ̀ not now tó bá tásìkò bí mi ìbá dẹ̀ rẹ ni fún náà mi bá fẹ́ kó lọ máa kó lọ ó kúnnú wardrobe méjì gbàgbágbára yìí kí là ń fà ilé ayé simple ọba tó ní wọn ò ní wá lára ara wa náà ní ìdààmú tí ń dé bá wa àwa ara wa iná lè ń sọ àwọn nǹkan tẹ́yìn ò lè ṣe níṣẹ́ táwọn ọmọdọ́mọ yín ò lè ṣe níṣẹ́ lẹ máa sọ fún wa pé báyìí o báyìí bí ṣe ló gbà kìdí kan dandan lẹ ń fẹ́ pé ká dàbí anábí àdé lè dàbí ẹ̀ ilẹ̀ lárúbáwá lòun ti jíṣẹ́ òjò kan rọ̀ níjẹta ó rọ̀ gan crowd yẹn wá pọ̀ gan mo lọ́lọ́run o ṣàánú wa ọ̀run mi là máa wò wá níran ìyá kan bá sọ pé Jésù báwo mo náà Jésù jì kò lè tètè gbọ́ ẹ jẹ́ ká pọ̀ rúmìnà tó bá gbọ́ ti wá bíbà yìí kó tètè dá padà ẹ̀rìn nínú ṣọ́ọ̀bù ìyá kan náà ló ní aláwù ní ọ̀rọ̀ súnlẹ̀ láìsàásà mo náà ẹ̀ jì kò lè tètè gbọ́ wá ń bí ẹ pè yìí tó máa gbọ́ wa kójú òun lọmọṣẹ́ mi fi ń ṣe yẹ̀yẹ̀ lẹ́ẹ̀kan pé mọ́mì mo tún rántí ọ̀rọ̀ yín nínú ṣọ́ọ̀bù ni àbí àwọn òkùnkùn ní parọ́ fún yín ànífẹ̀fọ́n tọ́ná fún yín pàláì ànífẹ̀fọ́n tọ́ná fún yín bó bá ṣe líla ṣe máa sọ sàkátà pàdà là ń sítọ́ bó bá máa bá kun lọ kó bá kun lọ bó bá máa yí kó yí bí ó sì yí kó má yí àwa sòótọ́ ojú òní tiwa àwọn ò sọ pé kẹ́ ẹ má hẹ́hà o ẹ fún àwọn ìyàwó yín lọ́pọ̀túnítì kan lo tálẹ́ǹtì wọn ní ìgbà kan ni Mufuti sọ pé irọ́ kìí ṣe Mufuti ló ti ẹ̀ sọ bàbá kan báyìí tẹnu ẹ̀rí pẹ́ẹ́pẹ́ inú àwọn àfáà yẹn náà ni bàbá yẹn ní ẹlẹ́yà kan wà lórí nẹ́ẹ̀tì ó ti ń kó bá àwọn ìyàwó yín ó ti ń ṣe ó ti mọ̀ definitely àwọn ìyàwó wọn kọ̀ọ̀kan ti ń sọ pé ṣe bẹ́ẹ̀ nìkan ló ń lo tálẹ́ǹtì ẹ̀yìn ṣe bẹ́ẹ̀ nìkan ló jáde ọmọ ọba lú ayé dẹ̀lẹ̀ mi ọmọ ọba lú ayé ọmọ Ọ̀ṣun ọmọ Ṣàngó ọmọ Ọya àbísí àpáyín ọmọ Ọya ẹ wo ojú òní tiwa jàre ọ̀rọ̀ mọ̀ràn táwa ní fún yín nìyẹn tó bá dẹ̀ wù yín ọmọ ọdún kan ha àwọn ọmọ wẹ́wẹ́wẹ́wẹ́ náà tún hàn sí o àwọn ọmọ tí ò ju 15 years 12 years 13 20 tó bá tẹ̀ jẹ́ 20 ṣe bá dọ̀tí kò wọ 20 bọ́n ṣe ń ha wọn nìyẹn ògo táwọn ọmọ yẹn gbé wáyé ẹ̀ níjẹ́ kán lò àbẹni tó bá wà lábẹ́ ẹ̀hà ọba tó dèmí fèmí ó fẹ́mi pamọ́ nítorí ògo ni o èmi dẹ̀ ti mọ kí ló ṣẹlẹ̀ mo ti wá ìsìlá tilẹ̀ kó tó di pé mo á nà gà mu
so mo dẹ̀ nàgà jùlẹ̀ mo tiro mu ni ìgbà tí ń dẹ̀ máa fílẹ̀ mi tiro rárá rọra ṣe kí ni mo gbé jùlẹ̀ tí ò sí nira tí ò sí dààmú ibi tí mo bá sẹ̀mí mi dé yìí tí ò gbogbo ohun tí mo bá ń ṣe tí ò tó bá ti ní mi lára ìmọ̀ sí líìfù àbí báwo lòyìnbó yẹn àmọ̀ sí lífìtì ìmọ̀ sí rìmúùfù ọmọ mi kọ́ mi lóyìnbó anything you see if you tight my body if you do gbàràgbàrà for my body yeah must leave it èmi àjùlẹ̀ ni kò nira kí ma tàbí pé kó máa bá mi fa nǹkan kan kó máa ṣe bí olórí burúkú bí wèrè you must leave you bẹ́ẹ̀ ni ó bá ti ṣe wèrè ibi tí life mi dé sí I cannot stress myself I cannot keep myself I cannot tinky my ọpọlọ sí rárá o my ọpọlọ is no want tinky rárá tinky my ọpọlọ is a business ẹdùn ọ̀nà ta ló ní kí Fákẹ́yìn Ṣọlá máa sọ òyìnbó ẹgbàá mi o tinky my ọpọlọ is a business àmọ́ ṣá another tinky my ọpọlọ for another person you know dey my ọpọlọs ẹ ti gbọ́ ọpọlọ mi ó ti relax ráì orí mi ti pé ọpọlọ mi ti ṣiṣẹ́ bìlẹ̀ san bí o san wá mọ́ bìlẹ̀ san bí o san wá mọ́ o bìlẹ̀ san bí o san wá mọ́ ìjọ mo wọ style báyìí àwọn èèyàn fọ́ gan pé yes now you are talking ọmọ ológo jáde tán ó gbéra tán ó jáde tán kí ló kà wá yìí àyè wádà ẹ wò kò ní dá bẹ́ni tí ò ní dá fún o mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè o ọba tó pa mí mọ́ ọba tí ó gbẹ̀mí mi lójijì o mo dúpẹ́ lọ́wọ́ ọba ìfà ó ṣe Ọ̀rúnmìlà ó ṣe ẹlẹ́rìí ìpè o àtórí ẹni tí ó súnwọ́ ṣe èmi mọ rírì ìfà o ni mo ṣe ń pọ́n válé mo mọ retí Ọ̀ṣun ṣe láyé mi ni mo ṣe ń pọ́nlé o ìyá tèmi ṣáàlọ́ṣù o abíámọ́ ní arẹmọ ní ìyá tiwa tí ò bá lè jẹ́ tí ò dọ̀nà rù kọ́lọ́n bá mi foríjì ìyá mi o àti bàbá mi àti gbogbo ẹ̀yin fáǹsì mi àwọn òbí yín tó ti lọ kọ́lọ́n bá foríjì wọn ilẹ̀ rẹ tán bá wà ilẹ̀ rẹ ní káwo re kó máa jẹ nímú re ó ti yé gbogbo ibi tán bá wà ilẹ̀ rẹ ni tán bá dẹ̀ máa padà wáyé ibi rọ̀rùn ní kán padà torí bá ṣe lọ là ń dé ó ti yé wọ́n bá lọ sọ fún yín pọ́jọ́ kan wà tẹ́fẹ́ lọ ẹgbẹ́ bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ ẹ ṣe dáadáa tó bá ṣe ló fẹ́ máa tọ̀ lẹ́yìn làwọn ọmọ yẹn dẹ̀ máa jẹ èyí tí ìyá tiwa àti bàbá tiwa ṣe à ń jẹ àṣẹ bàbá mi jàre ojú kíní fóònù tí mò ń lò yìí ó kéré gan iPhone ni mo fi ṣe program lẹ́ni mi ìlú iPad mi kò síná lórí ẹ̀ so mi ìwà rí kíní ẹ̀ dáadáa bóyá kí n ranjú mi rí dáadáa ẹ mọ̀ pé tí bí ẹ máa bóòdì gbogbo ohun tó ẹ bá ń kọ́ la máa rí eléyìí táìní gan sojú òní tiwa ọ̀rọ̀ Yorùbá nation àánú alẹ́ wa bá gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe rálì mo kí yín o mo kí òmèyọ ojú òní tì yín a ṣe é ṣe fún wa àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ àánú á bá wa gbé o ire lójú owó ń rí ire lójú gbogbo á máa rí gbogbo ẹ̀yin tí ẹ ń fún mi ní dátà iná ò ní tọ́wọ́ yín mo kí bàbá mi pàtàkì ojú òní tì yín bàbá Fákẹ́yìn Ṣọlá Aláṣàbí o ẹ ò ní tìrì nínú ayé ẹ ò ní yọ̀bọ ẹ ò ní ṣubú òkè ṣálẹ̀ ń rù sí o òkè láàyè tí bàbá mi tí mò ń sọ mọ́ra wọn bàbá Fákẹ́yìn Ṣọlá ẹ ṣé o ẹ kú àdó tì mí bàbá Fákẹ́yìn Ṣọlá ẹ ṣé ẹ kú sọpọ́tì mi ni mo ṣe máa ń sọ wípé mo dúpẹ́ lọ́wọ́ orí o ẹ wo bí tó rí gbé mi dé mo dúpẹ́ lọ́wọ́ ọlá ayé mi o ọlá mi ò níyàn kù ọlá ayé mi o kò ní kú mọ́ mi lójú mo dúpẹ́ lọ́wọ́ ọlá mi o ẹ wo bí ọlá já mi sí ọlá tí gbé mi já gbangba mo dúpẹ́ o ọlá ayé mi o a máa pọ̀ sí ni ọlá ayé mi o kò ní ṣókú mọ́ mi lójú ọlá ayé mi o kò ní fi mí sáyé lọ mo dúpẹ́ lọ́wọ́ ọlá kọ́lá mi kò máa pọ̀ sí ni adélé báre fọ́lá mi àrìnàkórè àkóyá ibi èmi tí mo lọ́lá ò ní kú o ọlá mi gangan ò ní kú ọlá ayé mi a máa pọ̀ sí ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín gbogbo olólùfẹ́ mi o
gbogbo yín ni mo kí ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ gbòòṣà o owó bàbá àdámi ta wà nìkan ṣoṣo olólùfẹ́ mẹ́kúnnù ló jẹ́ o Àlàní mẹ́kúnnù ló jẹ́ o wọ́n bàlé ẹ̀ jẹ́ nítorí mẹ́kúnnù ni wọ́n dáṣẹ́ ẹrú nítorí mẹ́kúnnù ni wọ́n tún lé kúrò nílẹ̀ Yorùbá o nítorí mẹ́kúnnù ni o kàkà kó rọmọ Adéyẹmọ ó sọ wípé nogo yìí bá kó nogo yìí bá kí nogo yìí bá kí o ó ti rí bí o ti ṣe bẹ́ẹ̀ ṣé ẹ rí gbogbo ẹ̀yin tẹ́ ń tafà sínú mọ́lẹ̀ Yorùbá alálẹ̀ àmúyín o orí bí o ṣe bẹ́ẹ̀ mo kí gbogbo ẹ̀yin ọba wa ojú òní tì àdélébárí àrìnà kórè àkóyá ibi òní kángun sí ẹnìkọ̀ọ̀kan wa ilẹ̀ tí ẹ ti ṣú ó ti dáa mo kí yín ẹ ṣé gan ẹ bá mi pín kó lọ fàáfà ẹ̀yin tí YouTube màá dá lóòdù ẹ̀ sí YouTube ń sìn kẹ lọ bá mi jẹ́ rush kò sí ìrà fáwa o àyẹ̀wò àdà àwọn ògbọ́n kankan àgbọ́n kankan ti gé wa létí lọ àgbọ́n kankan wọ́n ti gé wa létí lọ àgbọ́n kankan ó pọ̀ ire lójú owó ń rí ire lójú gbogbo ẹ máa rí o ọ̀la lọ́jọ́ ajé àfilé wa ṣe bùgbé ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ láwa ìyá sàn wá sówó á sàn wá sọlá sàn wá sáìkú báàlì ọ̀rọ̀ láṣẹ Èdùmàrè á ṣe é ṣe fún wa. ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ẹ̀. ẹ̀kan náà fi gbà ṣiṣẹ́ lọ́wọ́ wa ọ́fíìsì brainwash wa. àwọn tí a ti gbà ṣẹ̀ṣẹ̀ wa padà wà a ti gbà padà. àti ẹni rógun yìí tó ń ṣẹlẹ̀ ní Israeli àti Iraq sí kò kéré. àwọn ni bàbá wa kàn dẹ̀ bá wa dá sí ọlọ́run àfòfò rẹ̀ mí ní Iraq o àti Israeli gbogbo àwọn èèyàn wa tó wà ń bẹ̀ wọ́n ní nípìnú aburú o àti gbogbo àwọn tá a mọ̀ àtàwọn tá a mọ̀ àní rógun èmi ò mọ̀ tipátipá ìmọ̀dàmú àdínì ìmọ̀dàmú wàhálà àwọn àfáà kan wá ń gbé ìránì wọ́n ti ń sunkó àfáà kan ti ẹ̀ jáde ó ní wọ́n ti ń pẹ́ tipẹ́tipẹ́ ní ìsìn kí wọ́n borí wọn kí wọ́n pa wọ́n tán mọ́ àwọn òpin irú àwọn èèyàn wo leléyìí mo mà dúpẹ́ pé mi máa religion máa mú mi lẹ́mìí torí ẹni tó bá mú mi lẹ́mìí ẹ̀mí èèyàn ò ní jẹ́ nǹkan kan lójú ẹ̀ kí ló dé woman be like you àní rírú ẹ̀ nílẹ̀ wa ọlọ́run agbalẹ̀ wa fún wa àní rógun àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ò ní gbà fún yín tẹ́ ẹ bá gbètè ogun láṣẹ Èdùmàrè ṣé wá rí gbogbo ẹ̀yin àfà tẹ́ lọ gbowó lẹ̀ Lárúbáwá tẹ́ sọ pé gbogbo ìran Yorùbá kọ̀ọ̀kan lẹ fẹ́ pa wárun ìgbà ni wọ́n pẹ́ ẹnìkan kì í pa wo ẹ máa padà fọwọ́ ara yín ṣera yín ẹ fúnra yín ní mórò ẹ fúnra yín ní wòtòwòtò jẹ ẹ fúnra yín ní mórò jẹ ẹ fòògùn fúnra yín ẹ fúnra yín lóògùn jẹ ẹ fúnra yín ní wọ jẹ orí bí òṣè bí àṣẹgùn o ire ni mo wá ṣe wọn ò ní ṣe kà á tíre bá dibi ìpàdé dọ̀hún o bíre bá dibi ayé yìí náà láti máa yanjú ẹ̀ gbogbo owó tí ń bá ṣoore fún tó fẹ́ sọ ọ́ dibi ilẹ̀ alálẹ̀ alanu agbí ẹ̀mí àṣẹ́gun ó dàbọ̀ tó bá rí bákan náà ire.